ṣe ọlọ́run ní ìmọ̀lú mọ́ ṣì tún wọ́n máa ṣe tó wù wọ́n lọ. iná ubi mọ́tà mọ̀lú náà basir gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́run bá rí so ọlọ́run bá ti ṣèdájọ́ yẹn. èyí tó kù ni pé ìmọ̀lú mọ́ ṣì tún ìwọ tó ń ba ayé aláyé jẹ́, ìmọ̀lú mọ́ ṣì tún ìwọ tó ń lọ́ni lọ́wọ́ gbà, ìmọ̀lú mọ́ ṣì tún ìwọ tó ń wá kó bàjẹ́ fún yàn, ìmọ̀lú mọ́ ṣì tún ìwọ tó ń gbé pírójẹ́tì fún tó fẹ́ pa ẹni tó ní pírójẹ́tì, ìmọ̀lú mọ́ ṣì tún ìwọ tó pé ìyàwó níyàwó ló ń wẹ̀, ìmọ̀lú mọ́ ṣì tún ìwọ tó pé ọkọ ọlọ́kọ ló ń wẹ̀, ìmọ̀lú mọ́ ṣì tún ìwọ tó pé o ò ní nǹkan méjì o fẹ́ ba ayé jẹ́ ni. La tafsidu fil ardi ba'da islahiha, gbogbo àwa tá ń bẹ labroad ẹ ká shine our face ká wà very careful. gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa mójú wa tó. wá sí ìgboro láàárọ̀ yìí ẹ jẹ́ kí n fi tèmi ṣe sample fún yín gan ni yá fi jí làwùsá wí. gbogbo nǹkan tó bá ti fẹ́ ṣe láyé ẹ o fẹ́ kọ́lé ni o fẹ́ ra mọ́tò ni o fẹ́ ṣe dọ́kúmẹ́ǹtì ni báǹkì ni ìwé ilẹ̀ ni kinní kan ni Nafdac ni gbogbo àwọn nǹkan àgọ́ ọlọ́pàá ni EFCC ni NDLA ni o fẹ́ ra tíkẹ́ẹ̀tì o fẹ́ ṣe físà gbogbo àwọn nǹkan wọ̀nyí máa mójú ẹ̀ tó. toró kùrọ̀ ti pọ̀ nù ayé má dẹ̀ wò pé èèyàn súnmọ́ ẹ tí kulé ò bá pa ni tó dé ò lè payàn. arábìnrin kan lọ́wọ́ àbúrò màmá mi kò sì gbúrò àbúrò màmá mi ní tòótọ́ ṣùgbọ́n ó dalẹ̀ ẹbí. bá a ṣe dé láti abroad ta dé sí Nàìjíríà ní November December ló ti visit mi mò ń fún yín lẹ́sàmpù kẹ́lẹ̀ mọ̀ pé kò sí má gbára lé yan Ọlọ́run bá ní kó gbára lé. bá a ṣe dé sí Nàìjíríà ní November December ó ti kàn wá lára ó dẹ̀ wo product wọn ní pé àdèmà ní Nafdac bí mo ní àfi pé ẹ ti mọ̀ a ní Nafdac ó dẹ̀ introduce obìnrin kan tó lòun jẹ́ aṣojú àwọn Nafdac ká tó máa mọ̀ wọ́n la máa bẹ̀rẹ̀ láti bí trademark tó jẹ́ pé ní táìmù yẹn bí 100,000 80,000 wọ́n ń ṣe wọ́n ní 350,000 ni wọ́n ṣe trademark ẹ̀yin ti tèmi ṣe mọ̀ pé dìsín àrólógbò àárí ìyá òun lórí trademark àárín kankan èyí tó wọ́n á lọ ṣe editing trademark oní trademark ṣe mọ̀ pé we are into apps ó yẹ ká máa rí ewé abadu sauda kìnìkan àwọn nǹkan tá a fi ń ṣe apps nǹkan náà dandan là ń rí ìfẹ́ntàǹtì abẹ́rẹ́ kìnìkan aṣọ nọ́ọ̀sì gbogbo nǹkan náà dandan ni wọ́n ló wà ń bẹ̀ ẹ ti mọ̀ pé editing lélẹ́yìí. ok dọ́kúmẹ̀ntì wo lẹ máa fún wa wọ́n wá lọ ṣe logo ìyà kan náà láti fi rú wa jẹ dọ́kúmẹ̀ntì dà láti trademark kò sí dọ́kúmẹ̀ntì wọ́n lẹ́nu yẹn sick ok wọ́n ní ká gbé yẹn tì náà ká bọ́ sórí Nafdac gangan wọ́n bá ní Nafdac fẹ́ gba 11 million ẹgbẹ́ ẹ̀yìn Nafdac 11 million lẹ́ máa ń gbà fún finished product $11,000 fún trade fún finished product. ok adẹ̀ ní pé ok $11,000 wọ́n wá ṣí sí 19 million which is true. ok àti wá bá manager báńkì wa sọ̀rọ̀ lórí company account wa domiciliary account a máa move $11,000 yẹn last week ló yẹ ká move àmọ́ alhamdulilayi orí mi ò gbàbọ̀dé orí ìyàwó mi ò gbàbọ̀dé orí àwọn ọmọ mi ò gbàbọ̀dé a ti sọ fún àwọn bank manager pé ok eléyìí sì ẹ ṣàfún wa ní àkáǹtì ìjọba tá a máa transfer dọ́là sí àgbà tẹ́lẹ̀ bá ń fún wa mẹ́sẹ̀gì pé a sanwó yẹn sákáǹtì ti tòun ní náírà ó ṣáàjì wa ń dọ́là ó ní náírà $19 million náírà 19 million náírà ní $11,000 yẹn jẹ́ la fẹ́ san ní last week tọ́lọ̀ ń kó wa yọ 30 gba nǹkan bíi 350 plus àwọn owó mọ́tò owó oríṣiríṣi tí mo fún yín ó jẹ́ 450,000 so owó yẹn máa jẹ́ 19,450,000 bí wọ́n ṣe cast tọ́lọ̀ ń táṣìírí wọn nìyẹn lẹ́ni tó pera ẹ̀ lábúrò màmá mi. nǹkan tí mo ń sọ fún ẹ yìí táwọn èèyàn bá gbá wa àwa máa ń gbójú ni o tí n bá ti kófìrí oògùn lára ẹ̀ oògùn tí mo kófìrí lára ẹ̀ bóyá o rò pé o ní àfòràn bóyá o rò pé o ní ìtú ẹjọ́ ká bóyá o rò pé o ní àṣegbé pé wọn ò lè gbé déwájú ẹ èmi máa ń jálùyàn mo máa jálù ẹ big time in 2 ways ọ̀nà méjèèjì tí wọ́n fi ń jálùyàn náà ẹ máa fi jálù ẹ àtẹni tó pera ẹ ní fake Nafdac aṣojú Nafdac mo máa jáde sí yín tán ni lọ dá owó yẹn padà ẹ pé mo ti blọọkù yín ẹ lọ dá owó yẹn padà sínú àkáǹtì àwọn ọmọ aláìní kí n fi ṣiṣẹ́ Ọlọ́run. account number ní fún àwọn ọmọ aláìní is 0932981364 GT Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. ẹni tó dẹ̀ ló fojú rò torí mo àti gbé project fẹ́nìkan rí tó súnmọ́ ẹ tó ló fojú rò pé gbogbo bàtàníyàn ń gbowó lọ́wọ́ wa ọ̀dọ̀ ẹlẹ́tí ń ná ẹyọjọ́ ń pín owó wa ni ẹnìyẹn lórí dúró ó ń wo pé kọ̀ọ̀kan ò ṣẹlẹ̀ sẹ́nìyàn àbí ẹnìyẹn ló ní dúró tí mo jàǹfààní ẹ̀ rí mi ìdẹ̀ kófìrí ògùn lára ẹnìyẹn ni mo ṣe gbójú àmọ́ wọ́n mo ń kófìrí ògùn lára ẹ̀ tí n bá dẹ̀ ti kófìrí ògùn lára èèyàn inna laysa laka alayhi sultan ala allazina amanu wa ala rabbi yatawakkalun mo máa jálù ẹ̀ big time wọ́n rí pé mo ti blọ́ọ̀kù ẹ gbàgbé blọ́ọ̀kì wàá dá owó mi padà
450,000 lọ dá padà sákàǹtì àwọn ọmọ aláìní. Mo máa gbé yín jáde àtẹni tó pera ẹ̀ láṣojú Nafdac. Mo máa gbé yín jáde sórí social media. Mo máa gbé yín jáde orí pé mo ní 2 ways ni mo máa fi jálù ẹ́. Mi ń lérí o. Mi ń lérí ẹni tó rí pé ó ṣe lákọ̀ọ́kọ́ yẹn tó mu jẹ. Ó lóní dúró ni. Mi ì dẹ̀ kó fìrí ògùn lára ẹ̀. Kò sí problem. Ṣùgbọ́n wọ́n tó pera ẹlẹ́bí mi yẹn, mo máa fi ẹ́ ṣe scapegoat. Confirm. Ẹ jẹ wẹ̀tẹ̀ nínú ìyà. Wallahi tallahi sanbillahi al-azim. So bọ́rọ̀ wá àti ṣe rí nìyẹn. Ẹ má ẹ̀ka balẹ̀ Ọlọ́run jẹ́ mú kan ya síbí ní tẹ́mi bá dẹ̀ tí tẹ́mi bá sì ń tọ́ sí fún mi tí máa ń sọ̀rọ̀ lọ tí bá rántí kí nìyẹn á dàbí pé kan ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tápà ló tírèènì mi máa bínú lọ ni. Ẹ jẹ́ ká ṣe dáadáa látẹ́fíìdó.